أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. وعليكم السلام. نعم. Where answer? نعم. You started. Okay. Yes. فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة فون الله سبحانه وتعالى، أترى إكاتي فوج شنلا محمد صلى الله عليه وآله وسلم. إكي الله مباكي وما با ولي جتا الله سبحانه وتعالى كما با كما دولوري نيكا كما با مرا لي àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó dẹ̀ rìn lànà wọn tó dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe lẹ́sìn ní ti tòdodo títí tí ẹnì kọ̀ọ̀kan wa tá fi dó níwájú Allah subhanahu wa ta'ala. à ń tọrọ lọ́wọ́ Allah bàdẹ́dà kó jẹ́ sí wípé ìdúró wa níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà ìdúró tí a fi sórí rẹ̀ ni, kó má jẹ́ kó jẹ́ ìdúró tí a fi sórí ibú. àtàwọn ará lé wa kí Allah bàdẹ́dà kó ṣọ́ wa kó ń bí ìyá rẹ̀, kó ṣọ́ wa kó ń bí iná rẹ̀, kó ṣàlékún dáadáa rẹ̀ fún wa láyé bí àti lálkìyàmà. Insha'Allahul azim, ní àárọ̀ yìí èyí tá máa bára wa sọ bẹ́ẹ̀ dẹ̀ ni tí a máa ṣe lálàyé fúnra wa, òun náà ni fídíò kan tí ìkannú àwọn Sufi, mo rò pé Qadiriyyu lẹ́niyẹn, so azunnuhu Qadiriyan, mo lérò wípé Qadiriyya ni àfáà tá ń sọ yìí. àfáà náà sọ̀rọ̀ kan nípa ìjókòó dìde tí Annabi Isa alayhi salam so tí ó jókòó dìde. bẹ́ẹ̀ dẹ̀ ni àfáà náà wá sọ débi pé ìkannú àwọn bàbá nílẹ̀ Yorùbá, ìyẹn bàbá Solaaaty, so tí àwọn Solaatyya so tí wọ́n tẹ̀lé, so tó dẹ̀ já sí pé àwọn ni wọ́n pínlẹ̀ wọn nílẹ̀ Yorùbá. so ó sọ pé bàbá náà ipa àwọn náà jókòó dìde. tó pẹ̀lú àṣẹ Allah bàdẹ́dà á play ọ̀rọ̀ àfáà náà kí gbogbo wa gbọ́, so kó tó di pé a máa bọ̀ wá síbi ọ̀rọ̀ tí ọmọ akẹ́kọ̀ọ́ wa ìyẹn Saidi Shittu, kí Allah bàdẹ́dà kó dákun kó bá wa ṣamọ̀nà rẹ̀, kí Allah bàdẹ́dà kó bá wa tọ́ sọ́nà, kí Allah bàdẹ́dà kó bá wa fi ọ̀rọ̀ yé, torí ọ̀rọ̀ dàrú ma lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. so a wá ń rọ ẹnì kọ̀ọ̀kan wa so pé ká bá wa gbìyànjú, ká bá wa tẹ love, like and share, kí Allah bàdẹ́dà kí ó má ṣe san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore láyé bí àti ní alkiyama. ẹlákùn mọ́ ń bọ̀. so mo ń wá fídíò yẹn ni o. òun náà ni. قال ابن عباس رضي الله عنه ọ̀rọ̀ tí mo fẹ́ wí Ibn Abbas ló sọ
قد يا ربات النفوس olókùn mẹ́rin ni Jésù jí Ànábì Ìsá الأول ẹni àkọ́kọ́ tí Jésù kọ́kọ́ jí آثر ọ̀nà ni áfárà والثاني ẹlẹ́kejì ابن العجوز ọtí ṣáájú ọ̀nà ni ibùnà àjùs بنت العاشر بن العاشر mọ́jẹ́ بن العاشر ẹlẹ́kẹta jí ọ̀nà ni ibùnà العاشر وسم النون سم النوح ọ̀nà ẹlẹ́kẹrin tí Ànábì wa Ìsá jí ti ṣe Jésù àwọn ní kíni gbólóhùn máa fi kíni gbólóhùn tí Jésù máa fi jí òkú àti tí Jésù bá ti débi òkú ayé yóò wí gbólóhùn mẹ́sàn-án sáré òkú sì dìde. sọrí gbólóhùn tí Jésù máa fi jí òkú yẹn ni mo fẹ́ kó wí lálẹ́ yìí gbogbo tó ti dòkú nú ayé rẹ̀ mo fẹ́ kó dala yìí. sọrí gbólóhùn yìí náà níjọ́ tí Ànábì Mùsá tó fẹ́ gbé àga Bàlíkísù tí oníyẹ̀dọ̀ mi Sùlẹ́mánà nígbà tó gbé Ànábì Sùlẹ́mánà wá bí pé kí ló lò tó fi gbé wá. nínú wa Àfà Solaaaty lọ wá sí ní Abẹ́òkúta wọ́n wá dé lọ ọmọ ta àkọsí ẹ̀ tí ó nífẹ̀ẹ́ Àfà Solaaaty lọ́yìn tó ni wọ́n ń pè é sílẹ̀ máa ń pẹ́ nígbà tí Àfà Solaaaty dé lù lọ rí wọ́n ní bẹ́ẹ̀ tó ti bí wọ́n sẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n síra báwo ni Solaaaty lọ́wọ́ lọ́tọ̀ wọ́n tó ògbọ́dọ̀ tí kò nígbà tí Àfà Solaaaty dé bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní Àfà Solaaaty kù sí bẹ́ẹ̀ tó ti bí. tó tọ́yì ibi tá ń lọ láwá dé yìí nípa pé Àfà Solaaaty wọ́n jí òkú dìde nílùú Ìlọrin ipe ìgbà t'Àfà Solaaaty dé sílùú Ìlọrin ẹnìkan bẹ tó jẹ́ ọmọ àta tí wọ́n ń pè ní Maito so ó wá jẹ́ ọmọ dáadáa àmọ́ ọmọ àta wá ní so èèyàn jọ ọmọ àta ó sì jọ ọmọ dáadáa bóòlù ó sì jọ mọ́ra wọn àwọn ọ̀rọ̀ táwọn oní Sufi wá tí wọ́n wá fi pa yín nù nílẹ̀ Yorùbá wọ́n wá fi rán wá fi bá ti yín jẹ́ nílẹ̀ Yorùbá ní kẹ́lọ́bà ẹ̀dà kó là wá kó lọ́wọ́ wọn so ìgbà téèyàn bá sọ fún yín pé ọmọ àta lèèyàn èèyàn jẹ́ ọmọ àta ó wájọ́ ọmọ dáadáa kan máa ń sọ ọmọ àta ni so ǹjẹ́ orí gbọ́rí ipò ọmọ dáadáa kan tó jọ́ máa rí a máa ṣe ọmọ àta a máa ṣe hooligans so irọ́ ni tẹ́ni yìí sọ nípa pé Àfà Solaaaty jí òkú dìde bọ́ wọ́n ṣe jí dìde ọ̀nà gbà wọ́n ni wọ́n fi jí ta ló fún Àfà Solaaaty níyọ̀ǹda àti pé kí wọ́n jí òkú dìde ìjókòó dìde tí Ànábì wa Isa alayhi salam tí Ànábì Isa tí ó jí òkú dìde kìí ṣe pẹ̀lú agbára rẹ̀ ló fi jókòó dìde so ìyọ̀ǹda látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala òun ni Ànábì Isa alayhi salam fi jókòó dìde tọ̀ tí Àfà Solaaaty bá wá jókòó dìde nílẹ̀ Yorùbá tí Àfà Solaaaty bá jókòó dìde nílọrin a gbọ́dọ̀ rí ẹ̀rí tó fi múlẹ̀ ipé Àfà Solaaaty wọ́n fún wọn ní ìyọ̀ǹda àti jí òkú dìde nínú gbogbo àwọn ànábì tí Allah bá dẹ́dà rán níṣẹ́ gbogbo òjíṣẹ́ tí Allah bá dẹ́dà rán níṣẹ́ kò sí ìkannú wọn tí Allah bá dẹ́dà tó fún ní àmì tí Allah bá dẹ́dà tó gbé àmì ipé òkè ìwọ́n tí ohun ìyanu tá fẹ́ gbélé ọ lọ́wọ́ tá fẹ́ fi ọ́ ṣe fún àwọn èèyàn ní pé ó máa jí òkú dìde kò sẹ́nìkan tọ́lọ́run bá gbé fún nínú àwọn ànábì Ọlọ́run bá bí ìṣà ànábì Isa alayhi salam so kò sí ẹnìkan tí Allah bá dẹ́dà gbé fún nínú àwọn ànábì Ọlọ́run bí ìṣe ànábì Isa alayhi salam ànábì Musa alayhi salam lahu ayatun ursila biha ànábì Isa láwọn àmì tí Allah bá dẹ́dà fi rán tó yàtọ̀ sún wọn àmì tó fi rán kíni tó fi rán ànábì Isa alayhi salam kama anna li rasulillahi sallallahu alayhi wa sallam ayatin ursila biha gẹ́gẹ́ bí ànábì sallallahu ṣe ní àwọn àmì tí Allah bá dẹ́dà fi rán gẹ́gẹ́ bí ànábì wa Salih alayhi salam lahu ayatun ursila biha òun náà ní ohun àmì tí Allah bá dẹ́dà fún tó fi ránṣẹ́ ipọ́ta ohun àmì tá fi ránṣẹ́ rí fún àwọn èèyàn rẹ̀ tọ́ àwọn ànábì kọ̀ọ̀kan yìí wá rè àwọn àmì tí Allah bá dẹ́dà fún wọn ó yàtọ̀tọ̀ síra wọn tí ó jọ mọ́ra wọn
Allah bareda ó fún Ànábì Isa ní àmì pé kó ṣe kíni kó lè máa jókòó dìde pẹ̀lú yọ̀ǹda rẹ̀ kò fún Ànábì Musa kò fún Ànábì wa Muhammad kò fún Ànábì wa Salih kò fún Ànábì wa Yaqub kò fún Ànábì wa Yusuf kò fún Ànábì wa Nuh kò fún Ànábì wa Hud kò fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Ànábì kódà gbogbo àwọn Ànábì ní kò fún ẹni kankan náà àwọn Ànábì àfi Ànábì Isa alayhi salamu nìkan ló fún ìgbà tó sì fún Ànábì Isa kò sọ pé Ànábì Isa ó máa jókòó dìde pẹ̀lú nǹkankan tó tayọ kíni tó tayọ pẹ̀lú yọ̀ǹda ohun Allahu subhanahu wa ta'ala àbí ẹgbọ́n nútàn ipa Ànábì sallallahu jókòó dìde kò sí nútàn ipa Ànábì sallallahu jókòó dìde nítorí kò sínú tá fi ràn kò sínú tí Allah barẹ́dà fún kò sínú tí Allah barẹ́dà fi sàmì fún so tẹ́nìkan àbí aláìmọ̀kan kan tó bá wá dé nílẹ̀ Yorùbá tó bá sọ pé bàbá kan jókòó dìde fa anta kadhabun mubin fa anta kadhabun mubin so nínú kó máa sọ nínú kó sọ pé ó ti di Ọlọ́run ọba àbí nínú kó sọ pé ó ti di gbákejì Allah barẹ́dà kó wá kó bára rẹ̀ ó yà ṣe kan nínú méjèèjì amma kó sọ pé bàbá kan lẹ̀ Yorùbá o wọ́n débì kan wọ́n wá jókòó dìde wallahi ironi nítorí ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú àmì tó tóbi pẹ̀lú àmì tó ní agbára nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn àti nínú ìṣẹ̀mí ìjíṣẹ́ sójú ọ̀nà Allahu subhanahu wa ta'ala so irú ẹni tí ó wà nírú àmì bẹ́ẹ̀ kò gbọdọ̀ jẹ́ èèyàn lásán ẹni tó yá sí pé Allah barẹ́dà sáìn ní pé kó máa jẹ́ òjíṣẹ́ òun ni ó yẹ kí irú àmì yẹn ṣe kíni ló yẹ kí irú àmì yẹn jẹ́ sí lọ́wọ́ Allah barẹ́dà sọ fún wa nínú Qur'an al-Karim nínú suratu al-Imran Allah barẹ́dà sọ pé wa rasulan ila bani Isra'il àṣẹ Ànábì Isa ló jíṣẹ́ sí àwọn ọmọ Israel أني قد جئتكم بآية من ربكم متمو وامي وافين لا تدولون وباين تدعين أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله إن دافوين إن كان تدعي بياورين سبحان الله bàdágà Qur'an ti lágbára jù ń dá fún yín nǹkankan tó dàbí àwòrán ẹyẹ Ànábì Isa ò sọ pé òun ó dẹyẹ o nǹkankan òun rò pé òkè nǹkankan tí ó dàbí àwòrán ẹyẹ ni kìí ṣe ẹyẹ so tutori rẹ̀ àwé kan bóyá Abdulaziz Adéwolú nǹkankan bẹ́ẹ̀ tó wá sọ̀rọ̀ nípa pé Mudiu Markazi sọ pé àwọn lè dá màláíkà nǹkan kan bẹ́ẹ̀ tó wá lo àyà yìí mo kàn wó ní mo rẹ́ ní pé eléyìí ò tẹ̀ gbọ́ àyà yìí kí ni Ànábì Isa sọ kí ló ń sọ anni akhluqu lakum ń dá fún yín minatin láti inú ọ̀rọ̀fọ̀ ka hayhati at-tayr in tó dà gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ kò lóhun ó dẹyẹ ohun tó tún dà gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ yẹn gan-an so Ànábì Isa tún fi sí pé fayakunu tayran bi idhnillah lẹ́yìn gbà tó ń bá ti fẹ́ atẹ́gùn sí yóò di ẹyẹ pẹ̀lú àṣẹ Allah badẹ́dà that is Ànábì Isa kọ́ ló dá so that is Ànábì Isa kọ́ ló dá tọ́bọ̀t ibẹ̀ yẹn kọ́lá ń lọ láàárọ̀ yìí ibi tá ń lọ níbi tí òkú yẹn tọ́ wa ubrihul akmaha wal abrasa ìmà fún àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀dẹ́tẹ̀ so ìmà fún wọn ní ìwòsàn àtàwọn ẹni tí wọ́n bí pẹ̀lú ọ̀fọ́jú ìmà fún wọn ní ìwòsàn wa uhyil mauta bi idhnillah ìdẹ̀ máa yẹ òkú pẹ̀lú àṣẹ tání pẹ̀lú àṣẹ Allahu subhanahu wa ta'ala wa uhyil mauta bi idhnillah ìmà fún òkú ìmà yẹ òkú pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ tání látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala ta ló yọ̀ǹda fún bàbá Solaaaty pé kí wọ́n jí òkú tí wọ́n jí abẹ́ ìdá kankan mọ̀ ní ẹ̀yin Sufi gan hadakumullah kálọ̀ bá ẹ̀dà kó tọ́yìn sọ́nà ta ló fún bàbá Solaaaty ní yọ̀ǹda pé kí wọ́n jí òkú man adhina lahu an yuhyiya al-mawta ta ló fún bàbá Solaaaty ní yọ̀ǹda ipò òkè bàbá Solaaaty o ẹjí òkú ẹyí òkú ẹyí ọmọ ta dáadáa yìí
so ọmọ ata gidi tí ń bẹ nínú Ìlọrin yìí tó kú ọyá ẹ̀yẹ ta ló fún bàbá Solaaaty ní yọ̀ǹda yẹn tọ ẹ̀yin Solaaaty yà ṣé lóòótọ́ ni ṣé bàbá Solaaaty yẹ òkú tí bàbá Solaaaty bá yẹ òkú ẹ wá sọ fún wa ta ló fún wọn yọ̀ǹda rẹ̀ wọ́n gbọ́dọ̀ ní yọ̀ǹda látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala labudda min al-idhni min Allah subhanahu wa ta'ala la ìyọ̀ǹda gbọ́dọ̀ wá látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala fún bàbá Solaaaty pé òkè yẹrẹ bàbá Solaaaty o ti wà nínú àwọn ẹni tá ránṣẹ́ ohun àmì tá sì fún wọ̀ rí lọ́mọ jí òkú lọ́mọ ṣe kí ni lọ́mọ jí òkú ẹmà tá bá ń sọ fún yín pé ṣe ráwọn Sufi kò sí nǹkan táwọn ànábì Ọlọ́run fi jọ àwọn àfá àwọn àtàwọn bàbá wọn lọ tá bá ń sọ yóò mọ̀ dàbí pé bóyá ń parọ́ mọ́ wọn ni tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn àmì tá Allah bá yẹ́dà fún àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn àyàtà àwọn mu'jizat tá bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ dákun ṣé ìntẹ́nì kankan lè wò sùnsùn tí ó dé tí ó sọ pé òun fẹ́ dánwò ni kí ló fẹ́ pera rẹ̀ tó kàn dé tó wò sùnsùn ipò òkè o nǹkan kan tí ànábì kan ṣe ìwọ fẹ́ ṣe kí ni ìdí tí nǹkan yẹn fi ń jẹ́ áyà kí ni ìdí tí nǹkan yẹn fi ń jẹ́ mu'jiza limadha tusamma al-mu'jizatu mu'jizatan wọ́n ṣe ń pe mu'jiza ní mu'jiza ay shay'an a'jaza al-ghayra ohun tó jásí wípé yóò kó ẹlòmíì lágara láti ṣe òun ni tí wọ́n fi ń pe ohun àmì tálọ́bà ẹ̀dá bá fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ ní mu'jiza ẹnìkan ò kàn lè kú fèrè kó wá sọ pé òun fẹ́ ṣe ó tó bẹ́ẹ̀ wọn tí ìbí ọdá so àyàfi kó jẹ́ ìkànnú àwọn òjíṣẹ́ Allah bá dẹ́dá so kò sí kèésì ìṣe àmì tó bá fún òjíṣẹ́ kan ní ó fún wọn torí àwọn èèyàn mẹ́ntálì ló fẹ́ràn sí torí òjíṣẹ́ lẹ́yìn ti lo tẹ́nà rẹ̀ tán ìgbà tí ó bá fi wá báyìí àmì míì ló mú wá ìgbà tán Nábì Musa wá ẹwà àmì tó fi bá Fíráùn lò tẹ́lọ́bà ẹ̀dà fún kó tọwọ́ bá bíá kó yọ ìmọ́lẹ̀ subhanallah so pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ kó fi lu odò kó là tó bá ti jánà tán kó fi lù padà kí omi náà kó ṣe kí ni kó pojú dé ọ̀pọ̀lọ́ Ọlọ́run dẹ̀ sí wọn omi di ẹ̀jẹ̀ gbogbo nǹkan báyìí ṣe Allah bá yẹ́dà fún Ànábì Ìsá ní orú rẹ̀ so nínú wọn àmì tá Allah bá yẹ́dà wá fún Ànábì Ìsá èwo wá ló wá wà èwo ló jọ èyí tá Allah bá yẹ́dà fún Ànábì Mùsá ń bẹ̀ so in ti fi ń jẹ́ mu'jiza nìyẹn ohun tó fi jẹ́ áyà nìyẹn ẹnìkan ò kàn lè kú fìrì kó wá sọ pé òkè òun fẹ́ dán wò so bàbá Solaaaty wọ́n wá jí òkú kan òkú kọ́ alààyè ni wọ́n jí òkú láwọn kú wọ́n ṣe jíra wọn lọ́jọ́ tí wọ́n kú ẹ kàn máa parọ́ ẹ máa parọ́ fún umma yìí ẹ kàn máa tàwọn èèyàn so fún ìdílé yìí ẹ má dá wọn lóhùn so ìjí òkú nínú ìsìláàmù ó ní ṣe pọ̀ pẹ̀lú àmì tó tóbi kan nínú ìrìn àjò ìgbésí ayé àwọn mùsùlùmí kò sì sẹ́nì kankan tó lè dánwò láàrin àgbáyé àfẹnitá Allah bá yẹ́dà bá fi ṣẹ́rán àfẹnitá Allah bá yẹ́dà bá ṣe kíni àfẹnití Allah bá yẹ́dà bá ṣe kíni tó bá fi ìṣẹ́rán so fún ìdílé yìí bàbá Solaaaty wọn jí òkú kankan kódà kẹ jáde kẹ sunkún látò nídọ̀lá pé ẹ̀ríre wọ́n jí òkú àlẹ́ ẹbá gbà lọ́wọ́ yín so àfitẹ́ bá fi lè fi rinlẹ̀ fún wa pé Ọlọ́run ọba ló máa fi rán wọn torí ó gbọ́dọ̀ níṣepọ̀ pẹ̀lú ipò Ọlọ́run ọba fi rán wọn mọ́tẹ́ ń sọ ni shay'un la yamlikuhu illa Allah ìtẹ́nì kankan ò kápá àti ṣe àfi Allah òun lẹ́ máa ń sọ so Ànábì Ìsá tọ́lọ́bà ẹ̀dà wá Ànábì Ìsá tó wá ṣe kò wá ṣe lásán Allah bá dẹ̀dà ló appoint ẹ̀ pé ọya ṣe kìíní pẹ̀lú yọ̀ǹda òun ṣe kíní pẹ̀lú yọ̀ǹda òun so tẹ́nìkan bá wá sọ pé bàbá kan nílẹ̀ Yorùbá bàbá kan jókòó dìde wọ́n bí ọdá ó gbọ́dọ̀ mú àyà wá fún wa pé àyà tó sọ pé bàbá Solaaaty jókòó dìde rèé àyà tó sọ pé bàbá Solaaaty Ọlọ́run bá náà wọ́n pé wọ́n jókòó dìde rèé so àìjẹ́bẹ̀ rádaràdá ni so a lè gbà wọlé so kò ìsẹ́nìyàn kan tó nílàkàì tí ó gbàrú rẹ̀ wọlé àfẹni tó bá fẹ́ ṣìnà nǹkan lọ́bàá ẹ̀dà kó sọ wa kó ń bí ìṣìnà so eléyìn fún àwọn ọmọ Sufi tí wọ́n ń parọ́ tanra wọn ipé bàbá kan jí òkú dìde nǹkan lọ́bàá ẹ̀dà so
bá wa ṣe kíni kó bá wa tọ́ wọn sọ́nà so kí Allah bẹ̀rẹ̀ kó bá wa tọ́ wọn sọ́nà tó lórí ọ̀rọ̀ tí ọmọ akẹ́kọ̀ọ́ wa Saidi Shittu wallahi ọ̀rọ̀ rẹ̀ ń pààyàn lẹ́kún ọ̀rọ̀ rẹ̀ ń ṣe kíni ọ̀rọ̀ rẹ̀ ń pààyàn lẹ́kún kí Allah bẹ̀rẹ̀ kó bá wa ṣàmànà rẹ̀ jàre kó ìṣàlékún àmànà wa kó ìṣàlékún ìtọ́sọ́nà tiwa náà Saidi Shittu ń sọ̀rọ̀ ẹnìkan pè wọlé sórí prógrámù ẹ̀ tí àwọn méjì fi ń sọ̀rọ̀ nípa àwọn méjì fi ń sọ̀rọ̀ nípa àwọn méjì ń sọ̀rọ̀ nípa nǹkan kan dó mo gbọ́ fídíò Saidi Shittu yun láti òkè délẹ̀ lánàá àbíjẹta bẹ́ẹ̀ so mo gbọ́ látòkè délẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tí mo fẹ́ fèsì nínú rẹ̀ yàtọ̀ sí èyí tí àwọn ọmọ ìyá sẹ́ndẹ̀ sí mi pé ẹ̀wọ̀n tí eléyìí tún sọ ṣé kí ni yóò mọ ìyá mi lórí báyìí ṣé fìlà yóò mọ ìyá mi lórí báyìí. so ẹjá gbọ́n tó sọ. ẹ bá wá rí pé èèyàn bínú mo ń sọ̀rọ̀ mo ń bèbú kí ló fà á ó yẹ kó lọ wò pé ṣọkùnrin yìí kí ló ṣe fún kí ló ṣe fún tó fi bèbú kí ló ṣe fún tóun náà fi ń fèsì ẹ lè rí àwọn péjì kan tó pẹ̀lú àwọn olórí súnà. Saidi Shittu kó tó lọ síbẹ̀ yùn ó sọ pé tí ó bá táwọn èèyàn bá rí ọ̀pọ̀ ń bú èbú àbó ń ṣe pé bó tiẹ̀ fi kún torí ó máa ń ṣe pé èbú nìkan kan ló ń bú èpè kábọ̀ fi kún àbí táwọn èèyàn bá rí pé òun ṣe èpè tó ká túnbọ̀ fi kún torí ó máa ń báyàn lórúkọ jẹ́ àbí táwọn èèyàn bá rí pé òun báyàn lórúkọ jẹ́ òun dìfémù àwọn èèyàn so kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi máa ń bú èbú bẹ́ẹ̀ tó sì fi máa ń ṣe pé ipe àwọn nǹkan tí wọ́n ń bú ọ àwọn nǹkan tí wọ́n ń lálàsí rẹ torí rẹ̀ náà ló ṣe ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ Saidi Shittu wọ́n ń bú àwa náà ṣáwa bú èbú wọ́n ń ṣe pé fáwa náà ibo láti ráyè ká máa exchange pé pẹ̀lú yàn wọ́n ń bà wá lórúkọ jẹ́ kódà àti ìwọ yìí gan náà so ibo la wá ti ráyè ká máa bọ́ exchange irú eléyìn ṣe ó ṣí ẹ̀ ipé àwọn kan ń pè mí ní yahoo boy ó ṣí ẹ̀ rẹ̀ lórí péjì ẹ̀ ok ó ṣí ẹ̀ rẹ̀ lórí péjì rẹ̀ Saidi Shittu so ìgbà olórí kẹ́mi máa wá jáde kí wá máa sunkún pé ó sì ṣe ẹ̀kan pè ní yahoo boy èmi ò ráyè eléyìn tí ìbá ṣe ní ìsìn tí mo tún mẹ́nu bà fún ọ mo sì lè má mú ẹnu bà má ó yọ mọ́ torí kò kàn mí kò jọ mí lójú kò fríkì mi kò dùn mí kò ta mí lára wallahi alazim kí ẹ máa bú mi wallahi kìí ká mi lára ṣáàtì máa bú ẹ̀sìn Ọlọ́run ọba máa bú ẹ̀sìn Allah ọba dẹ́dà directly or indirectly ibi tá ti lè ní problemu àgbáyé nù ibi tá ti ní issue òun ni pé kó bú ẹ̀sìn Allah ọba dẹ́dà kódà kó sì wá bú mi kó bú mi ó tẹ́ mi lọ́rùn ju kí n ka áyà àbádìísì fún ọlọ́kọ́ wá máa bú áyà àbádìísì so tó bá bú mi tó bá gbọ́ àgbọ́yé ohun tí mo kà fún ọyún walillahi alhamd ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala so àmá ń gbà tó fẹ́ kàn ṣe o mọ́ tó wá ṣe náà ni ṣe bó sọ pé wá ṣàlàyé nǹkan fún wọn ni ó sọ pé ó fẹ́ wá ṣàlàyé pé kí wọ́n fẹ́ bọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó wá ń retí kí wọ́n má bú ọ àwọn ṣe ní bú ọ khayru khalqillah subba ẹni tó jẹ́ ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá Allah bá dẹ́dà wọ́n bú ní tí ń ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí wá ní ìwọ tí wọ́n ní bú ọ ta ní ọ tí wọ́n ní bú ọ tó tá lè mi tí wọ́n ní bú èmi ta lẹ́nìkan tó sọ pé òun fẹ́ máa pèpè tí wọ́n ní bú bó tẹ̀já sí pé pèpè kọ́ ní tó ń ṣe yun rádà dáyámáyàmá òsì ló ń ṣe kálọ̀ bá dẹ́dà kó tọ́ sọ́nà ó yọ báwọn Saidi Shittu so ipe wọ́n bú ọ eléyìn wá ní pé òfin bú àwọn bàbá òfin ṣe kìíní kan ṣe eléyìn ni justification ṣe àwọn bàbá wọn ni wọ́n bú ọ ní so tó bá já sí wípé ìsọ fún wọn wípé ẹbọ ni wọ́n pe àwọn èèyàn sí láwọn kọ̀ọ̀kan nínú wọn tá a mọ̀ wípé wọ́n pèpè ẹbọ
so tó bá yá sí pé eléyìí ni òun túmọ̀ sí pé èébú ló bú wọn kìí ṣe èébú títí tí ó fi dọ̀la nílẹ̀ Yorùbá àwọn ẹni tí wọ́n ti pèpè ẹbọ nù wọn tí wọ́n bá túbá ó wà lákọọ́lẹ̀ nù agbárí wa pé ẹlẹ́bọ ni wọ́n ìlànà ẹbọ ni wọ́n rìn so àyàfi ibi tó bá ti ṣe kíni tó bá ti dìfẹ́mù wọn tó bá ti parọ́ mọ́ wọn so tó bá ti sọ ohun tí wọ́n sọ bí kó mọ́ sọ pé àfá aládùn ọ̀fì lọ́rin gbogbo àwọn eléyìn tó bá ti lẹ́rìí ó yọ báhùn tó bá ti lẹ́rìí eléyìn báhùn lè kàgbákò látara rẹ̀ kò kàn ikéyìn fìtínà tó bá wáyé wá kàn látara rẹ̀ kò kàn wá kò jẹ́ pírọ́blẹ́mù wa kò jọ wá lójú ìwọ ló máa ń tó ń wá kiri ìwọ ló máa ń tó ń tọpinpin so tí wá ní pé téèyàn bá gbé wá sórí social media tá bá rí wàláhì kò sí bó bá ṣe lè wù kó ga tá bá ráyè rẹ̀ á fèsì fún bó bá ṣe lè wù kó ga kó mọ̀ kan sámà yóò gba èsì rẹ̀ so kódà kí wọ́n gbé mufti gbogbo Nàìjíríà fún yóò gba èsì rẹ̀ kí wọ́n gbé mufti gbogbo ayé fún tó bá jẹ́lẹ̀ Yorùbá ló ti jáde o àbí Nàìjíríà yìí àbí bòmí lágbàáyé tí sì ń pe àwọn èèyàn sí ìdí àánú wàláhì yuraddu alayhi so wọ́n ṣe rọ́dù fún so tó bá já sí pé àwọn ẹbọ táwọn bàbá yẹn tí wọ́n pè àwọn èèyàn sí àbáwọn àfáà yẹn tó ń pè àwọn èèyàn sí so ló bá ń sọ pé ọba bó ṣe sọ fún pé ìlànà ẹbọ ni wọ́n ní ló ń túmọ̀ sí pé ìdí tó fi bú wọn eléyìí ń ṣe bú ìṣìnà ni wọ́n wà lórí rẹ̀ gbogbo àwọn ẹ̀bẹ̀ tó sì ń bẹ wọ́n yìí sì kò túmọ̀ sí pé wọ́n ti wà lójú ọ̀nà torí wọn lè ẹ́fà wà lójú ọ̀nà pẹ̀lú pò ń bẹ̀ wọ́n so kí wọ́n ju tọwọ́ wọn lẹ̀ kí wọ́n ṣe ìsìláàmù ni tí wọ́n bá sì ṣe láti ṣe ìsìláàmù lókùngbà tó bá ti ń lẹ̀ mọ́ ìsìláàmù á mọ̀ lẹ̀ padà fún wọn so tó bá tún kún wọn gan á tún lẹ̀ mọ́ wọ̀ náà ó yọ báwọn. táwọn kó gbogbo àwọn old video tó kó jẹ́rìí ṣe rí àwọn ara wọn náà mọ̀ pábò sí làwọn ṣe fọ́lọ́ torí gbogbo tó ṣe ọlọ́kọ̀ àwọn old video ibi tàbí nígbà tó gún lọ wọn kó jáde wọ́n mọ̀ ń ṣe kó lè di wàhálà. tọ́ Saidi Shittu ó sọ pé àwọn kan Salafi àbí alùsùnà tí wọ́n ń kó àwọn old video rẹ̀ jáde nǹkan kan bẹ́ẹ̀ wípé wọ́n máa ń ṣàbòsí Ọlọ́run ní ṣé Ọlọ́run ọba nìwọ ni ṣé Ọlọ́run ọba ló sọ̀rọ̀ ni ṣé wọ́n náà ti di àwọn Tìjàní àti wọ́n máa ń du Ọlọ́run ọba máwìyàn lọ́wọ́ ni Saidi Shittu so but anyway ibẹ̀ ń kọ́lá ń lọ fún ọ ó sọ pé wọ́n máa lọ kó àwọn fídíò yẹn jáde kó lè bá di wàhálà ṣé ìwọ sọ ohun tó lè di wàhálà ni ṣé ohun tó lè dá wàhálà alẹ́ ni wọ́n ń sọ ni wallahi tá yóò fi parẹ́ táwọn èèyàn bá ń gbé ọ̀rọ̀ tí mo sọ ń pa àwọn Tìjàní àjáde kò sí èyí tí ń kó jẹ́ ń bẹ̀ uqsimu billah tá yóò fi parẹ́ táwọn èèyàn bá ń gbé ọ̀rọ̀ yìí pé àwọn mufti pé àwọn èèyàn sì di ẹbọ nílẹ̀ Yorùbá tí wọ́n sì tí ìtúbá kó ń bẹ̀ so a lè kó jẹ́ nítorí reality nù ẹbọ lẹbọ mà jẹ́ so ẹbọ òun lẹbọ mà jẹ́ so hata bàbá lówóró tó ń sọ yìí gan títí tí a yóò fi máa lọ tí ó fi parẹ́ lópingbà tí wọ́n bá túbá kó lórí àwọn tí wọ́n pe àwọn èèyàn sí àtòrí Tìjàní àti wọ́n wà so a rí wọn lẹ́ni tó wà lórí ìlànà so wọ́n sí lórí ìlànà wọ́n sí lórí Islam so òdodo bẹnu ẹni tí ó bá bínú kó bínú kò sí tó kàn wá pẹ̀lú ẹnìkan so tínú rẹ̀ ó bá bàjẹ́ ni ó bàjẹ́ sí Islam yìí ṣe ti bá bá ẹ ó yọ bá ń sìn tàlọ́bà dẹ́dà ni so ẹnìkan ò sì lè wà superior nínú ẹ̀sìn yìí kó wá máa pe nǹkan tí è ṣe Islam fáwọn èèyàn lórúkọ Islam kò tó bẹ́ẹ̀ ó yẹ bá ń sìn so kò sí bá ṣe lè kó àwọn eléyìí jẹ so ìwọ ló mọ problem gbèsè ayé rẹ̀ ó yọ bá ń so wàhálà ti wọnú so bóyá ohun tó wá sọ ní wá ń dẹ́rù bọ́ ni ó kò kàn mí àbíbò èèyàn ṣe sọ̀rọ̀ tẹ́rù tí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ inú rẹ̀ ó wà máa dẹ́rù bà ṣe ìgbà tó fi ń sọ o mọ̀gbọ́n tó ń sọ ò dá ní àbíbò tọ́ Saidi Shittu tí bá wọ́n ń dùn ipé wọ́n ń kó àwọn old video rẹ̀ jáde so ajá sí wípé kò síṣẹ́ dáadáa kan nínú fídíò tó sọ ipé wọ́n ń kó jáde yẹn nìyẹn kò sí nǹkan tó dáa kan nínú àwọn fídíò tí wọ́n ń kó jáde fún ẹ̀yẹn nìyẹn so o dẹ̀ nídà tí máa kílẹ̀mù yí pé ìwọ ló wá tractorize ilẹ̀ Yorùbá fún àwọn ẹni tí wọ́n wá ṣiṣẹ́ súnnà ní fídíò tí ń dẹ́rù bọ̀ abẹ́ ẹ̀gbọ́n kan ni ní fídíò tí ń dáyà jáì so ní fídíò tí ń dáyà jáì ajá sí pé kò nídìí kí o máa fi kílẹ̀mù yí pé àwa kílẹ̀ ilẹ̀ Yorùbá àwa ṣe kìíní kan fídíò tó ń bẹ̀rù pé kí wọ́n má ṣe ẹ̀
ló tún máa fi sọ fún àwọn mùsùlùmí àlùsùnnà kìnìkan ṣe bá wà láwá clear rẹ̀ ohun tó wá fi clear rẹ̀ ló ń ṣe kíni ló ń bẹ̀rù ohun bẹ̀rù ohun tó wá fi clear rẹ̀ ó fẹ́ kí wọ́n gbé síta wal iyadhu billah wal iyadhu billah wal iyadhu billah wọ́n ṣà ń ṣe àwọn ọ̀rọ̀ tiwa náà wallah kò sẹ́nikẹ́ni tó bá léwu kó ṣe ọ̀rọ̀ mi o pọ́blẹ́mù títí ọnu kò sí tó kàn mí èmi ti sọ tèmi mò ń lọ́nu èmi ti sọ tèmi mò ń lọ ní ẹ́ so àmọ́ ìwọ iṣẹ́ ọwọ́ rẹ tún dẹ́rù báyìí ohun tó fẹnu rẹ sọ ń bọ̀ ń jẹ́ pé wọ́n ń gbé síta àbà so èyí tí mò ń sọ fún yín nísìn gbọ́dọ̀ la wọ́n ń gbé síta wallahi èmi ó máa ṣiṣẹ́ mi tèmi lọ ní títà lọ́bọ̀ ẹ̀dà ó fi sọ pé ń parí iṣẹ́ mi so kódà yìí ní ríro ẹni tó bá tún ṣe rẹ̀ gẹ́yìn tún máa dúpẹ́ fún ni pé alhamdulillah ó tẹ̀ tún jẹ́ sábàbí tí iṣẹ́ dáadáa yìí fi rìn díẹ̀ masha Allah ó dábọ̀n so ó dábọ̀n ó dábọ̀n ó yọ bá ń Saidi Shittu ṣe gbogbo táwọn ṣe yẹn àwọn ń ṣe títí wọn bọ́n ṣe máa mọ níwájú Ọlọ́run lọ́n ṣe tọ́ àwọn ń ṣe títí wọn bọ́n ṣe máa mọ níwájú Ọlọ́run Saidi Shittu ṣe fídíò ohun tí wọ́n ń ṣe tó fi sọ pé wọ́n ń ṣe títí wọn bọ́n ṣe máa mọ níwájú Ọlọ́run àníyàn wo ló fi sọ tí wọ́n fi ń dẹ́rù bọ̀ ọba yìí ṣé kèé ṣe bó ṣe mọ níwájú Ọlọ́run ọba náà ló fi ń bẹ̀rù yìí pé wọ́n ṣe ń kó fídíò tí wọ́n kílèmù ipò òfin pé kúrò nídìí ẹbọ jáde ìmọ̀ bí Saidi Shittu yìí ṣe máa ń ronú káì ìfẹ́ máa sọ pé ṣó gọ̀ ni ìfẹ́ máa wí àmọ́ òye ronú dáadáa ìrònú rẹ̀ ò jiná tó ìrònú ẹ̀ kò lálàáfíà tó Saidi Shittu so ìyìn sì fẹ́ máa béèrè pé ṣó gọ̀ àbóyá díndín ni ìfẹ́ kí máa sọ bẹ́ẹ̀ fún ọ ìfẹ́ kí máa sọ báyẹn fún ẹ so àmọ́ Saidi Shittu so tí ìṣe fídíò rẹ̀ yẹn tó bá já sí wípé bí wọ́n ṣe mọ̀ níwájú Ọlọ́run bá ni wọ́n ṣe ń ṣe ìwọ tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ń bà ẹ́ lẹ́rù yìí pé wọ́n ń bọ́ ṣẹ́ rẹ̀ tí wọ́n sì fi fídíò kankan kún ọyìn tó kàn sọ ni wọ́n kàn ń bọ́ ṣẹ́ o so ajá sí wípé bó ṣe mọ tẹ́yẹ́yẹ́ pátápátá òun ni ẹ̀rù fi ń bọ̀ nítorí iṣẹ́ dáadáa kọ́ ló ṣe yùn tó bá jẹ́ iṣẹ́ dáadáa ló bá ṣe o gbọ́dọ̀ má bẹ̀rù o gbọ́dọ̀ dúró tì ní ipe ogun tí ó bá ṣẹlẹ̀ òdodo mo pè yín sí so kódà táyé ṣe bá bẹ́ẹ̀ gan ókè mo pè yín sódodo ṣe ṣe táà ti gbòdodo òun ó sọ fún wọn pé ṣe wọ́n ṣe táà ti gbòdodo òun náà ó ń jáde wọn bẹ̀bẹ̀ ìranu òṣì kan rádaràda kan wọ́n ń pọ́n wọn lé àpọ́nlé òfò kan tí ò ní wúlò tí ò ṣàǹfààní so tí ò jámọ̀ kankan ń pa àwọn ẹlẹ́bọ lé àwọn ẹlẹ́bọ kìtì ṣe àwọn ẹlẹ́bọ tó yá sí pé àwọn eléyìí ó kílẹ̀ pé àwọn ẹlẹ́bọ tó yá sí pé àwọn tí wọ́n ti ẹ̀lẹ́ àwọn mọ́ Islam rárá àti rárá o àwọn tó yá sí pé yudannisuna Islam wọ́n kọ́ ẹ̀gbìn bá Islam wọ́n ń da omi ẹ̀gbin sínú omi Islam so tó yẹ kó sọ fún pé tọ̀ òdodo táwa pè yín sí ń bẹ̀ ń kọ́ ṣẹ́ṣẹ́ tá àti gbà ó sọ eléyìí o jákujàku ló ń bá ká kálọ̀bà ẹ̀dà kó sàmọ̀nà rẹ̀. ẹ bá wá rí pé èèyàn bínú mo ń sọ̀rọ̀ mo ń bèbù kí ló fà á ó yẹ kó lọ wò pé ṣọkùnrin yìí kí ló ṣe fún un. ṣé súnmọ́ ànábì ni ìtẹ́ ń ṣe yálì orí súnmọ́ ànábì lélẹ́ ìtẹ́wà yìí àwọn kan wọra wọn wò pé súnmọ́ ànábì ṣàbí kí ló fẹ́ pè ṣé súnmọ́ ànábì ló fẹ́ pè màbọ̀ sí tó ń ṣe ṣé súnmọ́ ànábì nìyẹn bọ́dẹ̀ ṣe yẹn ó dàbẹ́ torí pé nígbà mi wà wà máa alùsùn náà wà lè ṣòkòtò yóò bọ́ wà àjọ ní ṣòkòtò yóò fò sókè àjọ náà àjọ ṣe alùsùn náà wà lè jọ mọ́ àjọ ń ṣe kinní kan. Saidi Shittu àjọ ṣe súnà o ìwọ èso ní súnà o èso ní súnà mọ́wulẹ̀ tí tanra rẹ̀ èso ní súnà mọ́wulẹ̀ tí parọ́ tanra rẹ̀ so súnà wọ́n yìí ṣe pẹ̀lú àìmọ̀kan àti stupidity. Sunnah is not done with ignorance added with stupidity at the same time. Sunnah is not done with ignorance added to foolishness or added with foolishness at the same time. Sunnah is not done with ignorance added with insanity, madness, craziness at the same time.
so sunna kìí gba ṣíṣe pẹ̀lú àìmọ̀kan papọ̀ pẹ̀lú ìyà dìndìnrìn ìgọ̀tányányá lẹ́ẹ̀kan náà. So alẹ́rọ ní sunna tó yá sí pé àìmọ̀kan wà lára rẹ̀ o, so àìmọ̀kan tí ń bẹ lára rẹ̀ yìí kò túmọ̀ sí pé kìí ṣe ní sunna o, but being stupid, like being useless, being foolish added with ignorance is not something to be attributed to sunnah. Kìí ṣe tá lè attribute sí sunnah. Kìí ṣe tá lè attribute sí sunnah. So tí onísunnah kan bá tiẹ̀ wà tí ó jẹ́ aláìmọ̀kan, so nítorí gbogbo akọ́lá lè mọ̀kan bákan náà ó yẹ báyìí sìn, tí onísunnah kan bá tiẹ̀ wà tí ó jẹ́ aláìmọ̀kan, so it should not be stupid. Torí àìmọ̀kan ọ̀tọ̀, ignorance is something else, while stupidity is something else, you know, different entity. So kéèyàn ya ignorant nǹkan míì ni, kéèyàn wá ya òpònú díndìnrín nǹkan míì ni, so gbogbo ẹ̀ ló parí sí wọ Saidi Shittu lára. So súnà ò sì rí bẹ́ẹ̀. So ara rẹ̀ ní gbogbo àwọn kẹ́tẹ̀kẹ́tẹ́ tó ń ṣe káàkiri ẹ̀yin bàbá tó yá sí pé èèyàn dáadáa ni yín, ẹni rere ni yín, so gbogbo yín àwọn bàbá wọ̀ dẹni rere, àwọn afá tó ń pèpè sí ẹbọ yẹn torí pé ó ti dìfẹ́ mọ̀ wọ́n ṣe dẹni rere. Wallahi irọ́ ló ń pa, wallahi irọ́ ló ń pa, orí ìsìnà ni wọ́n wà. Ẹnikẹ́ni nínú wọn, so tó bá lè wù, ẹnikẹ́ni nínú wọn tó bá lè wù kó ti pèpè sí ẹbọ tí ó sì túbá kó ń bẹ̀, kódà tí ó bá máa sọ̀rọ̀ lọ síbẹ̀ báyìí, fa innahu dalla, fa innahu ẹni ànú ni. So wọ́n gbọ́dọ̀ túbá fún al-umma yìí, kí wọ́n sọ fún al-umma yìí pé ìsìnà ni wọ́n pè àwọn èèyàn sí. Kìí ṣe kẹ́nìkan wọ́n máa sọ fún wa pé ẹ̀nà bá ti túbá ń kọ̀rọ̀ nǹkan, ókè kọ̀rọ̀ ni wọ́n ti sọ fún wa àbí, so kọ̀rọ̀ ni wọ́n ti sọ fún àwọn al-umma mùsùlùmí pé kí wọ́n lọ máa ṣogun, kọ̀rọ̀ ni wọ́n ti sọ fún al-umma mùsùlùmí pé tí a bá fẹ́ rówó ní owó èyàn nídà ti kọ̀yìn sọ́lọ́run tó bá ti wá rówó náà tán yóò wá kọjú pé mo dé o. So ẹ̀yin ni wọ́n ti sọ fún àwọn èèyàn, so èèyàn là ń jẹ táfìdè èèyàn, so ẹ̀yin ni wọ́n ti sọ fún àwọn èèyàn kọ́ lọ owó ojú màálù 16 nǹkankan, ẹ̀yin ni wọ́n ti sọ fún àwọn èèyàn. Àwọn kọ àjẹnú burúkú tí wọ́n fọ́n káàkiri yẹn lórúkọ ipò kọ Ọlọ́run ọba ni, so ẹ̀yin ni wọ́n ti fún àwọn èèyàn àbí ẹ má tanra yín, so ẹ má tanra yín. So wọ́n gbọ́dọ̀ jáde fún al-umma yìí, kọ́ sọ fún al-umma yìí pé ìsìnà la pè yín sí, orí àánú òun làwọn pè yín sí, kìí ṣe ìmọ̀nà. So èyí tó bá sì jẹ́ Tìjàníyù nínú wọn, Kọ̀dìríyù nínú wọn, Sufi nínú wọn, kó wọ́n fi Sufi lẹ̀ kó wá ṣe Islam. Ẹni tí Sufi rẹ̀ bá ti wá gbé jáde kónú Islam, fawailun lahu, òun ló mà. So wípé ó wá dìfẹ́ mú wọn, wọ́n wá ń rò pé báyọ̀ fẹ́ máa wójú rere wọn, wallahi kò sún wọ́n dẹni dáadáa, illa an yahtadu, àfikún amánà. Ó yọ bá ń Saidi Shittu mọ́wùlẹ̀ tí ìtanra rẹ̀. Àṣẹwà wọn yìí ó tún burú, but kò mátà sáwà, kò mátà gbogbo. Kò mátà sí wa. Ṣùgbọ́n láwọn bá máa ṣe ìdájọ́ fún oníkálukú wa tó oníkálukú wa máa jọ. Náà Ọlọ́run bó ṣe ìdájọ́ náà, Ọlọ́run bó ṣe ìdájọ́ fún oníkálukú wa náà. Ìdájọ́ rẹ̀ náà kọ́ ló ti ń gbà látàyé yìí ni. Ìwọ tó yá sí pé látàyé ń bí o ti ń gba ìdájọ́, àtàyé ń bí sẹ́ o ti ń gbà ìdájọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo àlámọ̀rí rẹ̀ ti ń dàrú yìí nísìn. Mi ò sọ ń pa pé bóyá owó kò sí tó kàn mí pẹ̀lú owó rẹ̀ o, àlámọ̀rí rẹ̀ ti ń dàrú yìí nísìn. Mo bá ń sọ̀rọ̀ pa àlámọ̀rí rẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú dúkìá ayé tó ń, so kò sí tó kàn mí pẹ̀lú yẹn. So àlámọ̀rí rẹ̀ ti ń dàrú báyìí nísìn nínú ìpọ́lọ̀wọ̀n bá ń dá ọ lẹ́jọ́ nìna, nínú pé ìyà ń jọ òun lélẹ́ ìtàlọ́bà ẹ̀dà, òun lélẹ́ tí ń ṣẹlẹ̀ sí ẹ̀yí. Wọ́n náà ò rí ni bó ṣe ti múra dáwọn àsìkò yìí nísìn, yá sí pé àwọn aṣọ tí àwọn òwò ara rẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa hàn, bí ìgbáyà rẹ̀, apá rẹ̀, ẹsẹ̀ rẹ̀, gbogbo ẹ̀, ó rí bó ṣe ń lálàsí bí yẹ̀yẹ̀ ó ṣe ń yẹpẹrẹ káàkiri, bó ṣe ń yẹpẹrẹ káàkiri, so bó ṣe ń yẹpẹrẹ káàkiri. So àmì pé Ọlọ́run ọba ń dá ẹlẹ́jọ́ látàyé ń bí, so àmì pé aburú ń ṣọ́ òun ní nǹkan yẹn, kálọ́bà ẹ̀dà kó tọ́ ẹ̀sọ́ náà. Àbúrò lè ṣe yóò ṣe o, ó máa ṣe, ìwọ náà máa gbẹ̀sọ́ tó ṣe, ó máa gbẹ̀sọ́ ẹ̀, ó lè escape.
ìyí tèmi ti gbogbo àwọn ìyí tèmi ṣe gbogbo tí mo ṣe ibi tó bá ṣe mistake mbẹ mo yìí make apology torí pé o ò lè máa jagun lọ kí mistake máa wáyé kò possible anyway. Gbogbo ẹ̀yin àfáà tí mo bá léwu tí mo ti ṣe tí mo nígbà tá ń jagun tí mo ta ń sọ́dọ̀ yìí torí tọ́ lọ́hùn mo fi tóbi ọlọ́hùn mo fà ní kú ọlọ́hùn mo fi bẹ gbogbo yìí tí mo dẹ̀ nígbàgbọ́ pé ní. So Saidi Shittu sọ pé gbogbo àwọn àfáà tóun bá ti ṣẹ̀ so ipe òun fi Ọlọ́run bá bẹ̀ wọ́n òun fi àìníkú Ọlọ́run bá bẹ̀ wọ́n tóun sì nígbàgbọ́ pé àgbáre ni wọ́n àgbáre kí ni àgbáre tí ń pèpè sí di ẹbọ àgbáre tí ń sọ pé èèyàn kọ̀yìn sọ́lọ́run bá kó tó déyàn èèyàn jẹ́yàn kó tó jẹ́yàn àgbáre tí ń kọ́ àmì àlòkọ àlùjẹ̀nú lórúkọ Allah bá dẹ́dà àgbáre tí ń fún àwọn èèyàn ní ìlànà àwọn ẹlẹ́bọ lórúkọ ìsìláàmù lórúkọ ìkáànú àwọn mùsùlùmí agbárí kọ́ àgbà èrè ni àgbà èrè ni. gbogbo èèyàn àgbàfà láti lù lọrin ọ̀tá tí bá ti ta lọ sọ́dọ̀ yìí tó jẹ́ pé ó sàsọlé ọ̀rọ̀ sọ́dọ̀ yìí torí tó lọ́hùn fọlọ́hùn bẹ́ẹ̀ ẹ má bínú aláforíjì lọ́lọ́ ọlọ́wọ́ àforíjì gbogbo wa ẹlò gọ́lọ́ lọ́lọ́ máa fi fọ́rọ̀ ojú alábòsí. ẹ máa gbọ́ kọ́là yìí náà aláìmọ̀kan kọ́là. torí àwọn tí wọ́n rògbòn ajáde fún ìdí rẹ̀ nìkọ̀kan nínú àwọn sálàfì kan mọ̀ lẹ́yìn àkọ́kọ́ òun wo wájú pé àwọn ẹgbẹ́ lágbájá yẹn ti sọ ẹgbẹ́ lágbájá yẹn báwọn ń jàbí ti kábùkọ̀ mọ̀ ẹ̀yin dẹ́gbẹ́ nígbàdo ẹ̀dìdé gbogbo ayé lóhùn pẹ̀lú nígbàdo. nígbà tí kan tó máa jáde olóṣùlọ Ìbàdàn onítàgbàlagbà bá tọmọ kékeré bá gbó tó bá ń débi àgbàlagbà ló máa olóṣùlọ Ìbàdàn alábòsí ni o àwọn olóṣùlọ Ìbàdàn tó bá dé tó tó àwọn tó pọ̀ kíní gbogbo báyìí wọ́n àbò máa ń yé wọ́n ikọ́ rélé. láìláìláìlá. tó wọ́n rò pé yóò ṣẹlẹ̀ Ọlọ́run òjò ṣẹlẹ̀ gbogbo wọn sáré nígbà dífẹ́ǹsì ni Ọlọ́run adarí dójú ti gbogbo wọn Ọlọ́run dójú ti wọn wá ń retí ìṣe ń retí pé àbáwọn ni ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bí ẹ ká ṣe báyìí fún lágbájá yìí gbogbo wọn má dákẹ́ mo ṣe ọ̀rọ̀ kọ́kọ́ mo sọ lórí ẹ̀. ọ̀ ní sọ lórí ẹ̀ ọlọ́run bá ju gbogbo wọn lọ. gbogbo irú wọn máa tún lọ pè lẹ́yìn pé ẹ fi náà mọ dáadáa ẹ wọ́n jọ lọ ẹmu. jẹ nìyẹn ẹmu nítorí jẹ nìyẹn nítorí wọn dọ́gbọ́n ṣe nìyẹn wàá ṣe wọn wá bò náà ni. nínú àwa àti Saidi Shittu tala àṣírí rẹ̀ ògbò ìwọ kọ́là tó pè wọlé ìkẹ́lọ́bọ̀ ẹ̀dà kó tọ́ ẹ sọ́nà ṣe Saidi Shittu tí wọ́n ń sọ fún yín pé òun retí kí àwọn kanú àwọn sàlàfíyà kí wọ́n jáde láti wájá sí pé kí wọ́n support ẹ̀ àbí kí wọ́n sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ sọ ǹjẹ́ yóò ti ẹ̀dùn létí ìwọ gánà ipé àwọn ẹni tí Saidi Shittu ti gbégbẹ́ sí wọn lọ́pọlọ tó sọ fún ìwọ àti àwọn ẹni tí wọ́n jọmọ́ rú rẹ̀ tó sọ fún irú rẹ̀ ipé ìgbẹ́ ń bẹ lágbárí wọn ìgbẹ́ ń bẹ lórí wọn ṣé yóò dùn létí rẹ̀ tí àwọn ẹni tí ìgbẹ́ ń bẹ lọ́pọlọ wọn bá jáde tí wọ́n wá ń fi ọpọlọ tí ìgbẹ́ wà ń bẹ tí wọ́n wá ń fi sọ̀rọ̀ láti fi support Saidi Shittu bó ni ó ṣe dùn létí rẹ̀ ipé ọpọlọ tí ìgbẹ́ ń bẹ ń bẹ ọpọlọ tí ìgbẹ́ wà nínú ẹ̀ ọpọlọ tí ìgbẹ́ wà nínú ẹ̀ ọpọlọ tó full fún sink of shit so tí ìgbẹ́ ń bẹ nínú ẹ̀ ni wọ́n wá ń sọ̀rọ̀ láti fi support Saidi Shittu bó ló ṣe lè dùn so bó ló ṣe lè dùn létí rẹ̀ àbà láwọn àtọ́já sí pé Saidi Shittu ní ìgbẹ́ ń bẹ lọ́pọlọ wa ṣebí ọpọlọ tí gbẹ̀mbẹ̀ náà ni alhamdulillah Allah ẹ̀dà kọ́ dárọ̀ ipé káàfi lè mójútó ọ̀rọ̀ rẹ̀ dáadáa tọ́lọ́bà ẹ̀dà sí fún wa ṣe lórí rẹ̀ walhamdulillah torí ká mọ́ pààrọ̀ a máa dúpẹ́ fún Allah ẹ̀dà ó fún wa ṣe lórí ọ̀rọ̀ Saidi Shittu Allah ẹ̀dà ó fún wa ṣe lórí ọ̀rọ̀ Saidi Shittu a dúpẹ́ fún Allah ẹ̀dà Saidi Shittu kápá wa náà walhamdulillah mi ò sọ́rí but lónìí mò ń sọ fún ìwọ tí ó fẹ́ ká máa fi ọpọlọ tí gbẹ̀mbẹ̀ ká máa fi support Saidi Shittu
lẹ́yìn ìgbà tí ìgbẹ́ ti wà nínú rẹ̀ so kálọ́bà ẹ̀dà kó san ọmọ ìyá wa Abu Zayd kálọ́bà ẹ̀dà kó san wọ́n lẹ́san lórí ọmọ ìyá wa Abu Fawzan Al-Ghari kálọ́bà ẹ̀dà kó san wọ́n lẹ́san lórí Abu Ubaida kálọ́bà ẹ̀dà kó san wọ́n lẹ́san lórí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọmọ ìyá so walhamdulillah lọ́bà ẹ̀dà fún wa ṣe lọ́rọ̀ Saidi Shittu ìwọ tó bá mọ̀ lò ní mà adúpẹ́ fún lọ́bà ẹ̀dà lórí yẹn so adúpẹ́ fún lọ́bà ẹ̀dà lórí yẹn so ọpọlọ tí ìgbẹ́ wá wà ń bẹ̀ tí lọ́bà ẹ̀dà ní ká fi jàjàyè lórí ọ̀rọ̀ Saidi Shittu so òun wá ní káwà túnmọ̀ wá fi kámọ́ wá tó fi sọpọ́tì Saidi Shittu níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ lọ́pọlọ tí ìgbẹ́ ń bẹ̀ fà lágbárí tí ìgbẹ́ wà nínú ẹ̀ ìgbẹ́ mà kún nínú ẹ̀ nífa ó mà gbégbẹ́ fún wa nífa ìgbẹ́ yẹn rí róńdó báyìí kọ́là so kọ́là Saidi Shittu ìgbẹ́ tí Saidi Shittu gbé fún wa so tó gbé sí wa lọ́pọlọ ìgbẹ́ yẹn ó rí róńdó báyìí ó ọ̀rá ga ọmọ bá ṣe máa mọ́dì cake so tí wọ́n mọ́dì cake tí ó wà rí round so tí ó rí round so tí ó rí round so ìgbẹ́ yẹn bí ó ṣe gbé sí wa lọ́pọlọ nu bí Saidi Shittu ṣe gbé sí wa lọ́pọlọ nu so ìgbẹ́ tó wá gbé sí wa lọ́pọlọ ìwọ wá ń retí káwa wá fi jáde káwa máa sọ pé káwa máa fi sọ́pọ̀tì Saidi Shittu pé ẹ̀yin tẹ́ fẹ́ mú Saidi Shittu ẹ̀ sì ṣe dáadáa bó la ṣe fẹ́ rí bí ronú bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ìgbẹ́ ti wà nínú ọpọlọ wa tí Sheikh Saidi Shittu ti gbégbẹ́ sí wa lọ́pọlọ ìwọ kọ́lá yìí gan yẹ kó ronú náà àbà ó yẹ kó ronú ṣebí wọ́n náà ń gbọ́ gbogbo gbà tí fi ń sọ so ọya sọ fún Saidi Shittu pé kó jáde ní kó jáde tó bá fẹ́ ká tí wọ́n gan bá fẹ́ ká ṣebí wọ́n retí pé ká wá support ẹ̀ ní àbí ká wá sọ̀rọ̀ láti fi support ẹ̀ àbí ká wá fún ní speech of support àbí bẹ́ẹ̀ kọ́ ọya sọ fún Saidi Shittu pé wọlé sórí program ẹ̀ sọ fún pé Saidi Shittu àwọn Salafiyya tó gbégbẹ́ sí wọn lọ́pọlọ tó gbégbẹ́ sí wọn lágbárí na'am barakallahu fikum so àwọn Salafiyya tó gbégbẹ́ sí wọn lágbárí ọya jáde so bóyá ìgbẹ́ tó gbé sí wọn lágbárí ní kọ́dí wọn kí wọ́n má bàa rí bí pé ó ké kán bà ronú pé àwọn fẹ́ support ẹ so ọya jáde lọ bẹ̀ wọ́n sọ pé ìgbẹ́ ò sí lágbárí wọn mọ́ o èèyàn dáadáa ni wọ́n o agbárí wọn ó free fún ìgbẹ́ o nǹkan bẹ́ẹ̀ ọya sọ fún pé kó wá sọ ó dájú pé tí è bá ṣe pé bóyá ìfẹ́ kan tó bá wà láàrin wa àti Saidi Shittu tó bá nípọn ó dájú pé tó bá fi lè pè wọlé sórí prógrámù ẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún yóò ṣe ìpè fún ìrandíran rẹ kò ní bẹ̀rẹ̀ látorí rẹ ìrandíran rẹ ni ó ti bẹ̀rẹ̀ tó bá fi lè sọ bẹ́ẹ̀ fún lórí prógrámù ẹ̀ so ẹ kàn máa ṣàbòsí so àwọn wo ni kó ń jáde kó wọ́n máa sọpọ́tì Saidi Shittu kí ni ṣe tá fẹ́ sọpọ́tì ẹ̀ kí ni wí tá fẹ́ sọpọ́tì ẹ̀ kí ni wíta fẹ́ sọpọ́tì ẹ̀ ṣe àwọn oníbídà tó ti torí wọn lálàṣẹ àwọn olùmọ̀ súnnà fún wa tó ìtorí wọn lálàṣẹ àwọn olùmọ̀ súnnà tágbà fún lórí ẹ̀ láwọn oníbídà láwọn ẹlẹ́bọ tó ti torí àwọn olùmọ̀ súnnà àwọn ahlus sunnati wal jama'a àwọn Salafiyya tó ti torí wọn so tí lọ ń gbé ìfáwọn yẹn so tí lọ ń fún àwọn èèyàn ní òṣùbà tí lọ ń tó lọ ń tẹríba fáwọn èèyàn so kí ló wá kàn wá gbẹ̀rún tó bá lè fira wọn ṣe wọ́n tó bá léwu kọ́ fira wọn ṣe àwọn ni wọ́n mà wọ́n bá súnra wọn jẹ kọ́ fira wọn ṣe súyà the only thing ta kàn lè sọ fún ní pé òkè tọ́ òdodo tó rò wípé bóyá o sọ nínú àwọn fídíò tí ń dẹ́rù bọ́ lónìí ní ìsìn tó bá já sí pé lódodo bá ṣe ń torí tàlọ́bà dẹ́dà máa fi rinlẹ̀ fún wọn pé èyí tó wá jódodo ń bẹ̀ ta sọ yìí nǹkan ṣe é ṣe tán àti ìgbà ni bọ́kò sọ́nà ẹ̀rí orí àmàyàmá tí ń ṣe ni wóránù tí Saidi Shittu ń ṣe náà so wóránù tí ń ṣe ọpọlọ tí gbẹ wá wà ní eléyìn ló ti ẹ̀ piss me off jù eléyìn ló ti ẹ̀ ń dùn mí jù pé ọpọlọ tí gbẹ ń bẹ̀ẹ̀ ló wá ní tí ká lọ máa fi sọ̀rọ̀ ṣe bọ́ ọpọlọ náà mo fi ń sọ̀rọ̀ yìí nìsín lọ́dọ̀ Saidi Shittu nìsín ọpọlọ yìí ìgbẹ́ ń bẹ nínú rẹ̀ ok ìgbà tí a bá wá fẹ́ fi support ẹ̀ ìgbẹ́ ò ní sí ń bẹ àbí káì. ọdún yẹ sọ kí n kọ tí mo bá pèsè ọdún program yìí tẹ́lẹ̀ náà wọ́n sọ pé ní Yorùbá àwọn èèyàn kan mọ̀ pé bá wà gbé Haúsá làbí wọ́n sọ bẹ́ẹ̀ Yorùbá ló máa ní wọ́n ṣe lọ òun ẹ̀yẹ Yorùbá náà ló tún máa padà lọ sọ fún olè onílé òun náà ló tún máa tún sọ fún olè gbogbo wájà
Yorùbá ló ti bẹ̀ ó ṣe pé gbogbo yàn àbí nǹkan ìwà ló bá yìn ní tó sì ti ká ní wọ síwájú náà yẹn àwọn tó ń dààmú Tinubu ní Yorùbá náà ni wọn. Yorùbá ni máa ń sọ fún yẹn pé máa ṣe lọ àwà lẹ́yìn rẹ̀ ta ló sọ fún Saidi Shittu pé kó máa ṣépè fáwọn èèyàn ìwọ kọ́lá ta ló sọ fún Saidi Shittu pé ó máa ṣépè fáwọn èèyàn ta ló sọ fún Saidi Shittu pé máa bú àwọn èèyàn dákọ̀ oní súnnà kan tó sọ fún Saidi Shittu pé bó ṣe wá ń bú àwọn èèyàn yẹn o tó ń ṣépè fáwọn èèyàn àbí tó máa ń tọpinpin kọ̀kọ̀ àwọn èèyàn káàkiri láti wá gbé wá sórí social media dákọ̀ oní súnnà kan tó sọpọ́tì Saidi Shittu tó sọ fún pé òkè ó dá bẹ́ẹ̀ tó sọ fún Saidi Shittu pé ó dá bẹ́ẹ̀ oní súnnà kan tó sọ fún Saidi Shittu pé ó dá bẹ́ẹ̀ tó kàn dákọ̀ ẹ̀yọ̀ kan kò sí ẹ̀ọ̀kan báyìí ò lè rí mú wá ok wọ́n sọpọ́tì Saidi Shittu pé kó máa ṣépè kó máa bà mìíràn lórúkọ jẹ́ ni wọ́n sọpọ́tà wà àbí ni wọ́n sọ fáwà pé Yelma Yusuf ó tí ẹ máa ṣépè ọyá máa fi pè kún kó máa lálàsí wọn kó máa fi pè kún kò sáyè fẹ́ léyùn nínú àwọn tó ń jẹ́ followers Saidi Shittu tó ń gbọ́ ìbẹ̀ nínú wọn tó já sí wípé wallahi wọ́n máa ń pèyàn wọ́n máa sọ fún yàn pé àwọn èèyàn sì máa bú ọ ní fèsì àwọn èèyàn máa ṣépè fún ọ ní fèsì fún wọn mo ní kí ni mo fẹ́ sọ fún wọn tó tayọ kálọ́bà ẹ̀dà kó tọ́ wọn sọ́nà kí ni mo fẹ́ mú wọn tó tayọ pé kálọ́bà ẹ̀dà kó sàmànà wọn so yìí ṣẹ̀ṣẹ̀ máa sọ wallahi ń bẹ nínú àwọn followers tó já sí pé wọ́n àti torí nǹkan kan pè mí kí wọ́n bá mi sọ̀rọ̀ tó tayọ pé òkè àwọn èèyàn sì ń bu yín tó yìí àwọn èèyàn ń ṣépè fún yín tó yìí ẹ̀ fèsì mo ní kí ni mo fẹ́ fèsì kí ni mo fẹ́ sọ ṣé wọ́n ṣe ṣépè fún mi sí wà máa ṣépè fún ẹgbẹ́ ló ti bọ́pọlọ mú kò bọ́pọlọ mú náà so kò bá làkà ẹ̀ mú so ìwọ kan wà ń bẹ́ wọ́n sọ pé ìníkẹ̀kẹ̀nìkan àwọn Yorùbá ní ó sọ pé máa ṣe lọ àwà lẹ́yìn rẹ̀ ta ló sọ fún Saidi Shittu pé òun wà lẹ́yìn rẹ̀ lórúkọ pé ń ṣépè fáwọn èèyàn so wọ́n wà lẹ́yìn rẹ̀ lórúkọ pé ń ṣépè fáwọn èèyàn so wọ́n wà lẹ́yìn rẹ̀ níbi èpè tí ń ṣe fáwọn èèyàn àti àwọn ìbánilókọjẹ́ kọ̀ọ̀kan tí ń ṣe fáwọn èèyàn so àtàwọn jákujàku kọ̀ọ̀kan tí máa ń ṣe òun ni Saidi Shittu ó máa ṣe prógrámù lọ́wọ́ ní kíní tí máa ń dé sí láti yá sí pé kínú máa gbé láti yá sí pé kó lè máa ṣépè fáwọn èèyàn ni ó fẹ́ dé sí ni ó wà sọ pé tí ìbá ṣe pé àwọn àfáà mi ti sọ pé kí má ṣépè so wọ́n sọ̀pọ̀tì ẹ̀ pé kó máa ṣépè ní máa ń sọ ọ̀rọ̀ yún wọ́n sọ̀pọ̀tì ẹ̀ pé máa ṣe ìpè òun ni Saidi Shittu máa ń mẹ́nu bà rú statement yìí ipé tí ìbá ṣe pé àwọn àfáà mi tí wọ́n sọ pé kí má ṣe ìpè ìbá ṣe ìpè ìbá ṣe kìíní kan òkè wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ní máa ń sọ báyìí àwọn owó làwọn àfáà rẹ̀ ọ̀hún nígbà náà tí wọ́n máa ń sọ fún wípé má ṣe ìpè tí ó fi máa wá sọ lórí prógrámù ẹ̀ nígbà tí ẹ̀mí burúkú tí máa ń dààmú rẹ̀ láti máa ṣépè yẹn nígbà tó bá ti dé sí i tí ó fi wá sọ pé àwọn àfáà mi ní kí má ṣépè mọ́ àwọn àfáà wo ni wọ́n ń sọ fún kó tọ́ka àwọn àfáàwọn ṣé àwọn pàǹtí tó ń jọ ń kóra wọn káàkiri yìí àwọn jàǹtìrọ̀ tó ń jọ ń kóra wọn káàkiri yìí so òun ni wọ́n sọ àwọn eléyìí ni wọ́n sọ fún pé kó má ṣe pè má láwọn ẹni tó já sí pé wọ́n tẹ̀ tún fún lẹ́rìí pé kó má ṣe pé gbà Nábì ṣe pé fáwọn sàábé kankan ìyún òsíófìtì lọ́hùn ìyún òsíófìtì lọ́hùn so ẹ má máa wá máa sọ kẹ́tẹ̀kẹ́tẹ̀ jàre lórúkọ pé ẹ kàn fẹ́ fi hàn pé òkè mo fẹ́ràn eléyìí mo ṣe ní mo nífẹ̀ẹ́ eléyìí. Ọlọ́run gbé yín lékè gbogbo wọn gbé lékè kíni lékè ni wọ́n ń bẹ̀bẹ̀ ń ta lẹ́ni tó ti sọ pé ìjayà lòun òun ò lè bẹ̀bẹ̀ ṣe bó sọ pé òun ò lè bẹ̀bẹ̀ ni Saidi Shittu sọ pé òun ò ní bẹ nìkankan ó ṣe wá ń bẹ̀bẹ̀ ká ló bá fẹ́ prúfù pà lọ́bàá ẹ̀dà ti gbóhùn lékè so ká ló bá fẹ́ prúfù pà lọ́bàá ẹ̀dà ti gbóhùn lékè kò yẹ kó bẹ̀bẹ̀ náà kò yẹ kó bẹ̀bẹ̀ ó yẹ kó lọ́wọ́ agbára ṣe kó sọ pé òun lágbára òun lówó òun mayàn subhanallah so ó sọ pé òun lágbára òun lówó òun mayàn àwọn èèyàn wà àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn wà àwọn èèyàn wà kò wá yẹ kó bẹ̀bẹ̀ ká ní lóòótọ́ Ọlọ́run bá ti gbé lékè
ṣé ìyẹpẹrẹ kọ́ ni fún Saidi Shittu bí ṣe wá ń bẹ̀bẹ̀ lẹ́gbà tó ti lẹ́nu tó sọ pé òun ò lè bẹ̀bẹ̀ òun ò lè ṣe nìkan òun ò ní bẹ̀bẹ̀ tóun bá bẹ̀bẹ̀ kó má dá fún yàláyọ̀ òun kó má dá fún bàbá ńlá bàbá òun kó má dá fún ìrandíran òun gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́nu ẹ̀ lọ́hùn so kóhun má ṣàṣeyọrí kọ́lọ́hun fi àjẹ òun so ó ṣe wá ń bẹ̀bẹ̀ Ọlọ́run bá gbé lékè ní wá ń bẹ̀bẹ̀ sí ni pé àwọn ìpè tó ti ṣẹ́ fúnra rẹ̀ ipe kó rí báyìí fóhun tóhun bá bẹ̀bẹ̀ yorí ti tá ń bẹ̀rù fún ni pé at any time kí ìparun má kàn lọ dé so ohun tá ń tọrọ fún Saidi Shittu pé kó má ṣẹlẹ̀ sínsìn nìyẹn ohun tá mọ̀ tọrọ fún pé kó má dé bá ń sin nìyẹn nítorí ó ti fẹnu ara rẹ̀ ó ti fi jẹ́gùn léra rẹ̀ lórí ó ti fi pépèkúpè léra rẹ̀ lórí alamada yar'anu al-muslim nafsa alama kí ni mùsùlùmí fẹ́ máa ṣépè fúnra rẹ̀ fún so kódà kó ráìtì gan kó wà lórí kó rò pé bá o wà lórí ráìtì ìwọ mùsùlùmí má ṣépè fúnra rẹ̀ nítorí pé ó lè turn over kó má jà sí pé wọ́n ló wà lórí ráìtì alama tal'anu nafsak ó sì máa ṣépè fúnra rẹ̀ so ohun táwọn ń retí fún ní ìsìn ni pé àwọn èpè tó ti pè lára rẹ̀ lórí kí ìparun débá lórí ẹ̀ àmọ́ à ń tọrọ kálọ́bà ẹ̀dà kó má ṣe kíni so kálọ́bà ẹ̀dà má kó dákun kó síjú àánú wò kálọ́bà ẹ̀dà kó tọ́ sọ́nà kálọ́bà ẹ̀dà kó bá lò pẹ̀lú ìkẹ́ rẹ̀ torí ó ti pé àwọn àgbákò nǹkan léra rẹ̀ lórí tóhun bá bẹ̀bẹ̀ kó má dé báyìí fóhun kó má ṣe báyìí fóhun ló wá jáde ló wá bẹ̀bẹ̀ pẹ̀lú full chest ló jáde ló wá bẹ̀bẹ̀ with full pride with full force bada an la'inta nafsak lẹ́yìn gbà tó ti ṣe yàláyé pé orí ibú èpè fúnra rẹ̀ tán so pọ̀tẹ́ torí ẹ̀ ní tí Saidi Shittu bá ń ṣe pè fún àwọn èèyàn kìí jọ mí lójú torí tó lè mú èèyàn tó lè máa fi ṣe àwọn àgbákò èpè fúnra rẹ̀ báyùn tó lè máa ṣe àwọn yàláyé orí ibú èpè fúnra rẹ̀ báyùn ẹnìkan ní ó wá ṣe pè fún ní ó wà máa jọ wá lójú àbà kò yẹ kó jọ wá lójú torí ó ti ṣe yàláyé èpè fúnra rẹ̀ táǹtọ̀rọ̀ kẹ́lọ́bà ẹ̀dà má jẹ́ kó ṣẹ máa láà ọmọni torí mo wẹ̀rù yín mo mọ ní pẹ́ǹtì yín ẹni kálukú kò rí àlejò lọ ọlọ́kan lè kiri ọmọ ẹ̀yìn gangan tí bá fi òní tẹ̀ tó jáde tẹ̀ tó ra sọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan tó mọ̀ bí ti ọ̀nà lójú wọn ọmọ kan ó yọ lọ gbogbo wọn mi wò wọn wò wọn náà dẹ̀ máa ní ìdìrànlọ́wọ́ lọ́jọ́ wájú. tọ́ ẹni yìí sọ pé gbogbo wọn dẹ̀ máa ní ìdìrànlọ́wọ́ lọ́jọ́ wájú ìrànlọ́wọ́ Saidi Shittu wo la nídìí Saidi Shittu à nídìí ìrànlọ́wọ́ rẹ̀ kankan so àwọn òbùkátà sí ìrànlọ́wọ́ kan látọwọ́ rẹ̀ wallahi lazim lónìí àti lọ́la kódà lánàá gan ìrànlọ́wọ́ wo ìrànlọ́wọ́ tó fẹnu bàjẹ́ fún ààrẹ tó ní lẹ́sàn kankan bẹ̀ ìrànlọ́wọ́ èwo tí ẹ sọ ìrànlọ́wọ́ tó ṣe fún àwọn onísúnnà sẹ́yìn ṣe ètò ti fọwọ́ dánù tó ti tánpa dánù ọmọ yẹ̀yẹ́ èyí tó ti bàjẹ́ ṣe ìrànlọ́wọ́ tó yá sí pé ó ti mú adha àti almanu ó ti fi tẹ̀lé so ó ti mú ìbàjẹ́ tẹ̀lé ìrànlọ́wọ́ náà àwọn ẹni tó ìrànlọ́wọ́ gan owó ń pè wọ́n lélé bí ń ta bẹ́ẹ̀ pé wọ́n ló ń bọ́ wọn tó bá wá bọ́ wọn kọ́ kí ló wá ṣe ó nìkan gbọ́rùn wọn wá nù àbí bẹ́ẹ̀ kọ́ kó mú bọ́lẹ̀ ó nìkan gbọ́rùn wọn wá kó mú bọ́lẹ̀ tó bá tẹ̀ wá jàjà bọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ tó bá fi lè ń pè wọ́n lélé bí ní ìgbà tí wọ́n jẹ 5 naira rẹ láti fi bọ́ra wọn nínú ilé wọn nígbà tó bá wá bọ́ wọn kọ́ kí ló wà ní kí wọ́n mú wá ó nìkan wá dẹrú fún àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́rẹ́ nǹkan báwọn ìrànlọ́wọ́ irú rẹ̀ láwà máa retí kọ́lọ̀ má jẹ́ mo ti sọ́rí mo ní ẹni tó bá fi lè gbé ìṣòro rẹ̀ ọ̀dọ̀ Allah bá ẹ̀dà la máa ń gbé ìṣòro lọ so àmọ́ àwọn àǹfààní kọ̀ọ̀kan bẹ tí máa ń wá láti ọwọ́ ọmọ ènìyàn bíi tiwa sí wa lọ́wọ́ so tó ní kápálé lórí ẹni bá fi lè gbèrú rẹ̀ lọ bá Saidi Shittu pẹ̀lú àníyàn yìí pé àṣírí òun ó bò lọ́dọ̀ ẹni yìí wallahi ó ti túra rẹ̀ láṣírí nítorí if anytime nǹkankan bá ṣẹlẹ̀ láàrin yín gbogbo ayé ní ó gbọ́ sí so kèjì ìṣèrò àníyàn téèyàn máa fi ń ṣe dáadáa nu kèjì ìṣèrò àníyàn téèyàn máa fi ń ṣe kíni téèyàn máa fi ń búyàn ní nǹkan nìyẹn so irú rẹ̀ láwàá sọ fún pé Saidi Shittu bò ní nǹkan máa dá ọlọ́run má jẹ́ wallahi kébi sí pààyàn ó tẹ́yàn lọ́rùn ju kéèyàn wá bọ́ ọ lọ but Allah bá ẹ̀dà ò ní jẹ́ kébi pa wá bí iznillah so
Allah bá ẹ̀dà òní jẹ́ ká rí sòrò tá fi sáwá báwọ̀ Saidi Shittu wọ́n ní ìrànlọ́wọ́ lọ́jọ́ ọ̀la ìrànlọ́wọ́ wo ní ń bẹ lọ́dọ̀ Saidi Shittu ìrànlọ́wọ́ wo ló ní lọ́dọ̀ onírànlọ́wọ́ lọ́dọ̀ ni wọ́n ń bẹ̀ wọn nígbà tó ti ṣépè fúnra rẹ̀ kún wọn ní bẹ̀ wọn so ìrànlọ́wọ́ wo ló lè ọ́fà fúnra rẹ̀ ǹjẹ́ ṣó lè ọ́fà ìrànlọ́wọ́ fúnra rẹ̀ Saidi Shittu ó lè ọ́fà rẹ̀ ní ìrànlọ́wọ́ kankan náà so ó ọjọ́ sí gbà lọ́wọ́ àsọ pé fẹ́ ọ́fà ní ìrànlọ́wọ́ òṣìwò alìmọ́ nítọ́ àdàmú pẹ̀lú eléyìn kò kàn wá níta ń bọ́ sọ ní ìsinmi pé àlówà lórí ìsìnà ọ̀rọ̀ ìsìnà ń bọ́ sọ kò sí tó kàn wá pẹ̀lú pé èèyàn ní nǹkankan ó ra nǹkankan ó sì nǹkankan fìtínà ìgbésí ayé ti wọ́nu uqsimu billah wà láìṣẹ́mi ayé ti wọ́nu kò kàn wá alọ́bẹ̀ẹ́dà ní pín ẹni tó bá wù ní ó pín fún so ó lè di lọ́dà kó pín jù bẹ́ẹ̀ lọ fún wa ó lè di lọ́dà kó fún wa ju ohun tó fún ọ lọ ní èyí tí ó jẹ́ ti ìbẹ̀rù Allahu subhanahu wa ta'ala kìí ṣe èyí tí ó jẹ́ ti at-ta'ali ala khalqillah kìí ṣe èyí tí ó ní tí ó ma fi oppress àwọn ẹ̀dá Allahu subhanahu wa ta'ala ó yọ bá wọn. ẹ máa wọ́n ti ìka tó sì fi pọ̀ mi àwa náà bá wọn tọ́jú ẹ̀ wọ́n máa jáde tó máa ń rò ọlọ́run ní tí ó jẹ́lẹ̀ kò dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ pátápátá ẹ̀ oní súnà Ìbàdàn ó sọ gbogbo àtàwọn ọ̀gá yìí mo ń retí pé wà láì gbónú mi pé ó fa àwọn alẹ́ súnà yẹn wọ́n jáde fún yín wá ní àbá ìlú ẹ̀kọ́ rí báyìí ní àṣàlẹ̀ ìjàgbẹ́jà tẹ́lẹ̀ ó ti bá wa dá borí gbogbo wọn dákẹ́ gbogbo wọn dákẹ́ ṣé ìwọ fẹ́ kí wọ́n wá fi ọpọlọ tí ìgbẹ́ ń bẹ nínú rẹ̀ sọ̀rọ̀ ni ọpọlọ tí Saidi Shittu sọ pé ìgbẹ́ ń bẹ lórí wọn ó fẹ́ kí wọ́n wá fi sọpọ́tì Saidi Shittu kí ni wọ́n fẹ́ wá sọ ṣé o mọ̀ pé ogun tí wọ́n bá wá sọ yóò máa rùn nígbàtí ìgbẹ́ ti wà lórí wọn torí èéfín ìgbẹ́yìn ó máa jáde látẹnu wọn tí wọ́n bá fi ń sọpọ́tì Saidi Shittu lẹ́yìn ìgbà tó ti sọ pé ìgbẹ́ ń bẹ lórí wọn kí ni wọ́n fẹ́ fi sọpọ́tì ẹ̀ kí ni wọ́n fẹ́ fi sọpọ́tì ẹ̀ oru ìgbẹ́yìn gan kò ní jẹ́ kí wọ́n gan lè gbọ́ oru ìgbẹ́ Assalamu alaikum Naam. So, oru ìgbẹ́ yẹn gan kò ní jẹ́ kí wọ́n lè gbọ́. Oru ìgbẹ́ tí bá ń jáde yùn kò ní jẹ́ kó lè gbọ́, yóò máa rùn sí ọ. Yóò máa bú sí ọ sí ẹ. Yóò máa rùn sí ẹ náà. So ti torí rẹ̀ ní ó ṣe lè rọrùn kí a wá fi ọpọlọ tí gbẹ̀mbẹ̀mbẹ̀ fi sọpọ́tì Saidi Shittu wà nídìí ẹ̀ so ohun tá bá fẹ́ fi sọpọ́tì ẹ̀ yóò jẹ́ ọpọlọ tó mọ́ gẹ́gẹ́ bóhun ṣe sọ pé àwọn àfó ní bídíà lẹ́bọ tóhun bá tó yẹn sìn wọ́n lóore ju àwọn onísúnnà lọ so àwọn eléyìn ní ìsìn òun ni Saidi Shittu ló yẹ kó àwọn èèyàn ni Saidi Shittu bùkátà sí jù wá lọ náwà tí ẹgbọ́ náwà tí Saidi Shittu sọ pọ́pọ̀lọ wá ti di condemn wọ́n mà lọ́pọ̀lọ wá mà ti di condemn mà ní fàká wá fi condemned brain ká máa fi support Saidi Shittu bó láti fẹ́ ronú ń pa ẹ̀ ọ̀nà dàtọ́ fẹ́ fi ronú ń pa ẹ̀ àmọ́ gbogbo bí àwọn Abdurrahman alálùbọ́sà gbogbo bí àwọn Abdurrahman alálùbọ́sà gbogbo bí àwọn òsíófìtì àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹni tí Saidi Shittu ní ìdìnú àwọn tí Saidi Shittu bùkátà nù kan wá bá kẹ́dùn ipé àgbákò tí sì ń ṣe ìwọ ọmọ wa yìí àgbákò tí ń ṣe ìwọ ìránṣẹ́ wa yìí torí ìránṣẹ́ ni Saidi Shittu jẹ́ sí àwọn ìkwánù yẹn ó yẹ báyìí sí àgbákò tí ń ṣe ìwọ ọmọ wa yìí so àgbákò tí ń ṣe ìwọ ọmọ rogun tá ń tì bọnú omi gbóná yìí tá ń rán pé kó lọ máa sọ àyàlú omi gbóná yìí àgbákò tí ń ṣe ọ yìí a máa ń bọ kẹ́dùn ọlọ́run bó máa yọ kó ń bẹ́ẹ̀ tọ̀ ṣùgbọ́n àbọ̀ bá àwọn oníbídíà yẹn sọ̀rọ̀ nítorí àjọ ń ṣe náà ni so àjọ máa ń làpọ̀ náà ni so àwọn ló yẹ kí Saidi Shittu bùkátà sí kí wọ́n wá bá Saidi Shittu kẹ́dùn àwa kọ́ torí àwọn eléyìn àwọn èèyàn dáadáa nù lọ́dọ̀ Saidi Shittu ìgbẹ́ ò sí lórí wọn ọpọlọ wọn ó má ó dísẹ́ǹtì ó nìtì kò sí nǹkan kan láburú nínú làákàí wọn àtà lẹ́bíbù lágbàjì ganan Saidi Shittu ní díẹ̀ Saidi Shittu ó sọ pé lẹ́bíbù lágbàjì lóore ju gbogbo àwọn onísúnnà
olórí yóò gba àwọn onísúnà lọ so irú Lẹ́bíbù Lágbàjì ní ìsìn so Saidi Shittu bùkátà sí kó wá sọpọ́tì Saidi Shittu kó wá sọ irú Lẹ́bíbù Lágbàjì lẹ́yẹ kó máa pè fún Saidi Shittu kìí ṣàwá ó yẹ kó sọ fún Saidi Shittu pé àti ẹ̀wà rí àfáà yín o àrí ṣéèkù yín o ṣéèkì Lẹ́bíbù Lágbàjì kí wọ́n tẹ̀ jáde kí wọ́n tẹ̀ sọ̀rọ̀ pé òkè ẹ̀tẹ̀ mójúkò fún Saidi Shittu ọmọ kéwu wa ní ọmọ akẹ́kọ̀ọ́ wa ní so ohun tó yẹ kó máa sọ fún un kìí ṣe pé kó máa sọ fún àwa tí Saidi Shittu ní ìgbẹ́ ń bẹ nínú agbárí tiwa kò kìí ṣàwà ló yẹ kó máa sọ fún báwọn bóyá báwọn. ẹ bá wá rí pé èèyàn bínú ó ń sọ̀rọ̀. ṣàtúnṣe fún yín ó dẹ̀ gbé yín jáde gbogbo ayé mọ́ ẹ̀ fún yín náà fi mọ̀ ẹ̀ ní. gbogbo wa ti gbà ẹ̀ wá jákẹ́ ó ṣe ẹ̀dẹ́ni ọkọ̀ tó wá lè sọ̀rọ̀. ọmọ sọ̀rọ̀ mi ò ní fi. nítorí pé ní pé o nítorí pé mi ni ẹni tó bá dé lóye ni mo ń sọ jáde. ìjọba náà sábà pẹ̀lú ìyẹn dáa ọlọ́run máa pẹ̀lú yín náà ni. ọkọ̀ yẹn kò sí pé. ó ní ìdìwà wa ganan àti ẹ̀ṣẹ̀tàn àti sọ̀rọ̀ àṣetán àti sọ pé support fún Saidi Shittu àṣetán àti ṣe torí kò sọpọlọ gan ọpọlọ náà sọ pé ìgbẹ̀mbẹ̀ nínú ẹ̀ ṣé ọpọlọ tí ìgbẹ̀mbẹ̀ nínú ẹ̀ lára fi sọ̀rọ̀ fún ọ so kó tó máa ní díẹ̀ àwọ̀ tí ẹ̀ṣẹ̀ rẹ́dí àti sọ̀rọ̀ so níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan nígbàtí èyí àfá Akéwùgbà Gold bàbá Akéwùgbà Gold tẹ́fíjọ́ bẹ̀rẹ̀ a ti pinnu wípé àfẹ́ dá sí rárá àti rárá ìpinnu ni o wallahi razim agbenu pé àti ẹni dá sí bọ̀ tí ìbá ṣe ọ̀rọ̀ burúkú kan tó sọ tí mo wá wò pé ó fẹ́ ṣe ra rẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí òun ló mú tá a fi wá padà interfere so àìjẹ́bẹ̀ àbá má dá sí rárá àti rárá. so àìjẹ́bẹ̀ Saidi Shittu àbá má ṣe kí ní àbá má bọ̀ dá sí rárá àti rárá ó yọ bá wọn so inshallah al-azim àwọn ọ̀rọ̀ náà sí pọ̀tá fèsì fún nínú ọ̀rọ̀ rẹ̀ yìí so àmá pẹ̀lú àṣà Allah subhanahu wa ta'ala so a end sí bí báyìí so àwọn kan wá mi bọ̀ wá so kí n lọ pàdé wọn kan lọ bẹ̀rẹ̀ dà kó má ṣáà ṣe rọrùn inshallah al-azim bóyá tó bá dọwọ́ alẹ́ so àwa bọ̀ àwa dá ọ lẹ́kọ̀ọ́ dáadáa ìwà àti kọ́là rẹ̀ yùn àwa ṣàlàyé ọ̀rọ̀ fún yín dáadáa ó yọ báwọn so kí Allah bẹ̀rẹ̀ dà kó sàmànà rẹ̀ fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.